ẹ̀yin olólùfẹ́ Kí lẹ rí sí ẹ káàbọ̀ sí ọ̀tún ètò wa tòní. Ètò eléyìí ni èyí tí ó kẹ́yìn nínú ọdún 2025. Inú mi dẹ̀ dùn, ayọ̀ mi kún láti tún wà ní ibi báyìí pẹ̀lú gbogbo wa. Ṣàlàáfíà lẹ wà? Báwo lẹ ṣe ṣọdún kérésìmesì yín? Ti wa ó dùn ó láre, bó tilẹ̀ jẹ́ wípé àpè léré bá a ṣe máa ń ṣe ní ọdọọdún torí wípé a fi ọ̀wọ̀ fún ikú bàbá mi tó wáyé láàrin ọdún tí à ń lò tán yìí. Ṣùgbọ́n ó dá mi lójú wípé ọdún tó ń bọ̀ ayẹyẹyẹ ọgbọ́n máa kàn sí. Àmọ́ síbẹ̀ náà pẹ̀lú pàápọ̀ olórin ẹ̀rí bóun mi ṣe há. Ariwo don't sit there, stand up, you sit down, don't point it there. Ilé kún, bẹ́ẹ̀ ni à ń jẹ oríṣiríṣi tá à ń mọ oríṣiríṣi. Ọlá wa kọ́, ọlá Ọlọ́run Olódùmarè ni. Inú mi dẹ̀ dùn pẹ̀lú àwọn àbúrò tí Ọlọ́run jogó fún mi. Olúwatóbilọ́ba, aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ onílẹ̀ Global Services, àti Olúwapẹ̀rẹ̀ fún mi, aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ Chris Andreas Global Services. Ẹ máa ṣeun ẹ̀yin àbúrò mi, ẹ ní já lẹ́yìn mi o, ikú ò ní gbà yín lọ́wọ́ mi, àrùn ò sì ní sọ yín lọ́jọ́. Àtẹ̀mí àtẹ̀yìn a máa gbó kọrin torí ogbó kọrin báyìí lọ́pẹ̀ tí ẹ̀dán. Màmá wa tá a wájọ jùmọ̀ tọ́jú, Ọlọ́run á túbọ̀ máa pèsè fún wa. À lè kẹ́ màmá ju bá a ṣe ń kẹ́ yìí lọ. Ìyá mi ò Mọ́rádéhùn, ọmọ wọn láwà òṣùlé, ọmọ límẹ̀rẹ̀ ọmọ láàgbélò, ọmọ ìtàn alága àgbélé, ẹranko lé mi bọ̀ wá òye ọmọdé gbàmí ò yàgbà, ọmọ gèlè òdùn bíi kámọ̀wé ò tó kó yẹni, arìngbẹ̀dẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn, ẹ̀gbẹ́ òdùn jagunla bí ara ló fi ń re, ọmọ ajíbẹ̀dẹ̀wù bẹ́lẹ́rú ń kọjá òrakọ òrabo, ọmọ ẹkùn ẹran mímí òfìràn ẹkùn tí ń tọ́jú ọ̀nà, ọmọ àgbà gbórúyì, àgbà tí ò gbórúyì àtẹ́, àgbà tí ò gbórúyì àkàbùkù. Káre ìyá mi, òkú ọmọ ṣe, ẹ kú àdúrótì, ẹ kú ìfẹ́, ẹ má worry, we are going to love you, we are going to love you and love you and continue to love you with all that we possess. Ọlọ́run á dẹ̀ bá wa dá yín sí fún wa pẹ́pẹ́pẹ́ torí àwọn bàbá wa àtàwọn ìyá wa máa ń sọ wípé pẹ́pẹ́ báyìí ni òun máa ń ṣe ní ilé àárọ̀. Alice Simi Aródú ni orúkọ mi ò parúkọ dà òjígọ̀bì, ọmọ wọn ló wo òdùrú ajífipé ṣeré, ọmọ àwà òṣùlé, ọmọ bá àríjẹ, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. Ẹ̀yin tèmi lórí ètò Kí lẹ rí sí lẹ́nìí, ìtọ́kọ́ ni mo sáré mú wá fún wa o. Bí àlàyé kan bó ṣe díò pẹ̀lú ìyàwó ẹni kí ló ṣẹlẹ̀, ẹ̀yin jẹ́ ń dà mí tẹ̀jẹ̀ kákọ̀ tí ẹ bend díẹ̀ ká gbìyànjú láti change díẹ̀ so that ọ̀rọ̀ tí màá máa mú wa nípa wa á máa dùn létí. Wá ẹ má lọ yọjú o, it is not torí pé mo jẹ́ obìnrin àbí torí pọ́kùnrin ó ṣe wà ní líkì ló wà ní gbàǹjà. As I was saying, ṣé ni a kàn ń gbọ́ kíní kan máa ṣẹlẹ̀ bí ilé ní ìgbà kan máa mú gbá kan, àwọn kan máa mú gbá kan, àríwọ̀tọ̀rọ̀ wọ́n ṣàbẹ̀rẹ̀ ẹran tó yìí làbáníká tẹ́tí o àsìpé a ní antenna. Kí ló ṣẹlẹ̀? Ọkọ ìyàwó kan ló máa pe àpèjẹ, ló bá pe alára, ló pe ajérò, ó pe bí ìyàwó, ó pe díẹ̀ nú ẹbí tiẹ̀, ó pe nú àwọn ọ̀rẹ́, ó pe aládùúgbò, ó bá ní kó máa bọ̀ nínú gbọ̀ngàn kékeré kan tó ṣe sínú ọgbà ẹ̀ wípé kó wá báwọn ṣe àjọyọ̀ ọjọ́ ìbí ìyàwó òun. Ìyàwó rẹ̀ pé ọmọ ọdún 56 ni wọ́n ń ṣe olórin kọrin lọ ní àwọn MC wa àwọn yẹn ti di microphone mọ́. The love of Kiniko life, the Kiniko of Kiniko life, ẹ máa bọ̀ kẹ́ wá sọ̀rọ̀ nípa ìyàwó yín lọ́kọ ìyàwó bá dé. Ló bá ní lónìí gbogbo ẹ̀yin àlejò tó wà bí ọ̀rẹ́ bí àtojúlùmọ̀ mọ́ kí gbogbo yín o, ní gbogbo wọn bá ṣe ooo. Ó ní lónìí òun ní ohun ìyanu kan tí òun fẹ́ fi hàn kálukú nípa ìyàwó òun. Ló bá kọjú sí ìyàwó ẹ̀ ló ní Táyọ̀ obìnrin rere, ìyàwó mi, ẹni bí ọkàn mi, ẹni kíní kan ó ṣàbẹ̀rẹ̀ sí ni mú ata àti everything ó ṣàjà pọ̀ mọ́ra wọn. Ìyàwó náà rúgà ìgara ẹ̀ pọ̀ ní dádì wa bá kọjú sí onímọ̀ ẹ̀rọ pé dákun ọ̀gbẹ́ni bá mi tan fọ́nrán tí mo fi fún ẹ yẹn pé kó bá mi tan. Ìyẹn náà bá gbé fọ́nrán ló bá gbé sórí móhùnmáwòrán gbàràgàdà tó wà nínú gbọ̀ngàn. Bá ṣe gbogbo èèyàn ẹni kíni wọ́n wá ń ṣe ní ìpele àwọn ọjọ́ tí àwọn ọkùnrin máa ń wọlé wá bá mọ́mì wa ní nǹkan pọ̀ pẹ̀lú dádì wa, bí wọ́n ṣe máa ń gbé, bí wọ́n ṣe máa ń fi ẹnu kora wọn lẹ́nu, bí wọ́n ṣe máa ń para wọn sẹ́yìn, bí wọ́n ṣe ń ṣe ní pálọ̀, tí wọ́n ń ṣe ní kíṣìnì, tí wọ́n ń ṣe nínú yàrá, tí wọ́n ń ṣe lórí kọ́rídọ̀, tí wọ́n ń ṣe níbi swimming pool. Gbogbo fọ́nrán yẹn ni bàbá wa pò pọ̀ ló bá sọ di fíìmù ní gbogbo èrò bá wo ló bá di ìyàwó bá dákú lọ gbáhùn. Wọ́n bá ṣàbẹ̀rẹ̀ sí ní fẹ́ lórí yan fátẹ́kù sí Táyọ̀ ń gbò jí lọ́kọ ẹ̀ níṣó ti jí.
ìwọ rò pé o gbọ́n ni. Báwo lè lè ṣe rí ọkọ ẹ̀ níjọ́ kan lòun bọ̀ láti ìrìn àjò òwò tóun lọ. Ó ní bóun dẹ̀ ṣe máa dé ẹnu géètì ọgbà lòun rí wípé ọkọ̀ kan yàtọ̀ tó wà nínú ọgbà tí kò ń ṣe ọkọ̀ ìyàwó òun, kì í sì ṣe ìkan nínú àwọn ọkọ̀ òun. Ó lóun ò wá tẹ họ́ọ̀nù ọkọ̀, òun bá páàkì ọkọ̀ sí ìta. Ó ní lòun bá fi ẹsẹ̀ rìn wọlé, òun wá sọ fún aṣọ́bodè yẹn gateman wípé tóun bá fi lè gbọ́ kó pè, ó lóun bá tiẹ̀ kọ́kọ́ dúró, lòun bá gba fóònù yẹn, òun mú intercom tí wọ́n ṣe sẹ́nu géètì, lòun yọ okùn ẹ̀, ó ní lòun bá mórí lé inú ilé. Ìgbà tó máa dé inú ilé ló bá ọkùnrin kan, ló bá wọn orí wọn ní àti ojú gíláàsì ẹnu ọ̀nà tí wọ́n bára wọn ṣe kó máma. Ọkọ bá padà pé kò ní dùn, lọkọ bá pa àwọn onímọ̀ ẹ̀rọ wípé kí wọ́n bá wọn so àwọn ẹ̀rọ ayàwòrán kéékèèké micro CCTV ló bá fi sínú ilé, láṣìírí ti tú ní ọkọ ní. Ohun ìyanu tóun tiẹ̀ wá mú wá kọ́ ni fọ́nrán tí ẹ wo. Ohun ìyanu tí òun mú wá ni pé nígbà tí àwọn máa so yìgì, ojú alára ojú àjèrò ni òun sì ṣetán ní ìsìn láti tú yìgì. Lòun ṣe pé alára àti àjèrò wá wípé kí wọ́n wá ṣe ẹlẹ́rìí pé yìgì yìí ńkọ́ ó ti tú o. Ẹ̀yin tèmi ló bá di ẹ má bínú. Ṣé ó tọkọ ìyàwó yẹn ṣe ó dáa? Ṣé ọ̀nà tó gbé gbà yẹn ṣó tọ́? Èmi mọ̀ pé ohun tí ìyàwó ṣe ò dáa, mo mọ̀, ẹ má wulẹ̀ já mẹ́nu lọ́bẹ̀ yẹn. Àmọ́ bí ọkọ ìyàwó yẹn bí ó ṣe handle situation yẹn, ṣe feel pé ó right. Oníkálukú ẹni máa gbóúnjẹ dání máa sá lọ gbé dání lọ gbégbé ṣáàdì yá pẹpẹ skata mẹ́mì tí mo wá fún yín. Tó bá jẹ́ yín ni kàyéfì bẹ́ẹ̀, èmi ò tiẹ̀ lè ṣe náà. I'm not a bad woman. No. Kí ẹnikẹ́ni kí má ṣe ro irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí mi. Àmọ́ tó bá jẹ́ yín ni ọkọ ìyàwó, torí kó ṣe mi rọ́kọ ìyàwó yẹn, ọ̀rọ̀ iṣẹ́ yẹn lọ́dọ̀ tèmi èyí tó. Àmọ́ ó ṣe ṣe kó jẹ́ pé ròònù tèmi kò pé. Ẹ fi ọgbọ́n yín kún ọgbọ́n mi, ẹ fi ìmọ̀ yín kún ìmọ̀ mi àti òye yín kún òye mi. Ẹ bá mi dá sí níbẹ̀ ṣe máa ń ṣe lórí ìtàkùn wa gbogbo tẹ́ ẹ̀ ń wò, lórí nọ́mbà wa àbí ímeèlì wa. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin náà ní àwọn ohun kàyéfì tẹ́ fẹ́ ká gbé sí afẹ́fẹ́ láti kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́, àbí àwọn ohun ìjìnlẹ̀, ohun ìbílẹ̀, àwọn ohun ìjíǹjí ní ìlú yín nínú ẹbí yín tẹ́ fẹ́ ká bá yín ká sí fọ́nrán, ara iṣẹ́ wa nìyẹn ní ilé-iṣẹ́ Nua Media. Ẹ kàn sí wa pẹ̀lú àwọn nọ́mbà tẹ́ ẹ̀ ń wòye àbí email àbí lórí ìtàkùn wa. Pàápàá jùlọ tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa gbogbo irúfẹ́ iṣẹ́ tá à ń ṣe, ẹ lọ sórí àsíá wa lórí ayélujára, ìyẹn www.nuwamedia.com www.nuwamedia.com. Nua yẹn ní àmì ohùn Yorùbá lórí, lọ́gán lẹ máa já sórí àsíá wa. Níbẹ̀ lẹ ti máa rí irúfẹ́ àwọn iṣẹ́ gbogbo tí à ń ṣe. Bí o parúkọ Dàródù ni mò ń jẹ́ Òjígọ̀bì, ohun kan ló dá mi lójú. A máa ríra láìpẹ́ lọ́dún tó ń bọ̀. Ọ̀fẹ́ Olódùmarè á wà lórí gbogbo wa, àánú àti ààbò ẹ̀ a máa bá wa rin ìrìn àjò. Èmi ní tiyín tòótọ́ o, a máa pàdé láyọ̀ àti àlàáfíà níjọ́ mi ìjọ rẹ̀. Nua Media.